tó ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́. Ẹ mà káàárọ̀ ọ̀dẹ̀ òdòbí etí tẹ fi ń gbọ́ wa mà níbi. Bákan náà ojú tẹ ti fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá nírò gbé sọnù bí èṣì bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá àṣekásọ pé ó máa ń dá tí èèyàn bá gbóríṣiríṣi èdè. Ǹjẹ́ ẹ ti gbọ́ wọn ní àwọn agbésùmọ̀mí wọ́n ní wọ́n ń gbìyànjú láti fi ẹran wa yílẹ̀ lóru nítorí pé wọ́n wá ń sọ èdè míì tí wọ́n ń sọ èdè Osut dialect, èdè míì tí wọ́n ń sọ. Bẹ́ẹ̀ ni arákùnrin kan mà ní o, báwo ló ṣe mọ̀ pé ohun tí wọ́n sọ lẹ́nu ni arákùnrin kan ní làṣírí àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé àṣírí wọn bá tú sí lọ́wọ́. Àfi k'Ọlọ́run máa ṣọ́ wa ni o. Olórí àdúrà ni pé kí Ọlọ́run kó má jẹ́ kí ọjọ́ ayọ̀ wa kó di ọjọ́ ìbànújẹ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ David. Bẹ́ẹ̀ ni David ní òun ló sọ ohun tí ojú òun rí pẹ̀lú àwọn mẹ́rin, ìdílé òun mẹ́rin, ẹbí ẹ̀ mẹ́rin tí àwọn ajínigbé jí gbé látàrí pé wọ́n lọ síbi tí ìgbéyàwó èyí tó ṣẹlẹ̀ ní Imo State. Ṣé ẹ rí i pé kóríkó máa ṣọ́ wa ní o, orílẹ̀-èdè yóò wá save mọ́. Wọ́n tún wá fẹ́ sọ ọjọ́ ayẹyẹ ọjọ́ ọ̀la, wọ́n tún fẹ́ sọ di ọjọ́ ìbànújẹ́. Arákùnrin yìí ló sọ di mímọ̀, oníṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà tí ó jẹ́ wípé ọjọ́ ayẹyẹ ìdílé òun ó sọ di ìbànújẹ́ níbi tí wọ́n ti jí òun àti àwọn kọ̀ọ̀kan gbé. Bẹ́ẹ̀ ni o, David tí orúkọ rẹ̀ ń jẹ́ David ó ní iṣẹ́ rí at the location where they were hid as grim and disturbing. Ó ní ṣe rí ohun tójú òun rí kò ṣe é sọ. Ẹ wá wo nǹkan tí wọ́n ń sọ. Ó ní ẹ máa gbọ́ bó ṣe lọ o. On this item, he said, were laid out in a manner that suggested imminent use, possibly for the removal of organs from victims. Tó túmọ̀ sí pé gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n fẹ́ fi yọ ẹ̀yà ara pààtì èèyàn ni wọ́n kó jọ tí wọ́n kó lẹ̀. Ṣé ẹ ti gbọ́? Àní àwọn aráabí náà wọ́n tún ń ṣe débi pé èèyàn tó bá jí gbé tí wọn ò bá rówó wọn á tún wá pa á, wọn á tún tà á nítorí wọ́n máa ṣàfihàn rówó lára ẹ̀. Ọ̀dájú làwọn aráabí yìí o, ìkà gidi ni wọ́n, ọ̀dájú. Bẹ́ẹ̀ ni David jẹ́ kó wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀. Ó ní mo gbọ́, ó ní I overheard at night. Òun gbọ́ nígbà tí the captor, ìyẹn àwọn tó jí òun gbé unaware tí kò mọ̀ pé David yẹn gbọ́ èdè tí àwọn tó jí òun gbé ń sọ. Ìyẹn Osut dialect tí wọ́n mọ̀ pé ó gbọ́ nítorí pé òun náà David yìí ọmọ ìlú ibẹ̀ ni. Though this late night discussion, alẹ́ ni wọ́n sọ tí àwọn ọ̀daràn gbìyànjú láti plot bí àwọn ṣe máa mú wọn, bí àwọn ṣe máa pa wọ́n. Wọ́n wá ní though this late night discussion, wọ́n mọ̀ pé òun gbọ́ níbi tí wọ́n ti ń sọ bí àwọn ṣe máa yọ gbogbo ẹ̀yà ara àwọn tó jí gbé, ìyẹn David àti àwọn ẹbí ẹ̀. Bẹ́ẹ̀ ni uncle ẹ̀, bàbá ẹ̀, ìyá ẹ̀ tí wọ́n jí wọn gbé bí àwọn mẹ́rin tí àwọn ajínigbé ti ń plan bó ṣe máa yọ ẹ̀yà ara. Ó ga o. Ibẹ̀ ni David ti ń sọ̀rọ̀. Ó ní ẹ̀rù bọ́ òun jìnnìjìnnì bá òun débi pé he was forced to come to terms with the very real possibility of being killed for his organ. Ẹ wá gbọ́ bó ṣe pariwo nítorí wípé ẹ̀rù bà ẹ̀yin náà rí ajínigbé tí wá sọ ìpànìyàn di. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò fàyè gbà kí wọ́n pa òun àti ìdílé ẹ̀. Nígbà tí wọ́n mú bọ́ta síta táwọn ajínigbé yìí, mo sọ pé business tó ń rènì jù lórílẹ̀‐èdè Nàìjíríà sì ẹ̀sùn jíjínigbé ni, ajínigbé ni, kó ti jíyàn gbé, kó ti bèrè ransom.
nígbà tó jí David náà gbé wọ́n wá pe ẹ̀gbọ́n ẹ̀ Reverend Sister ìyẹn tó wà ní United Nations ìyẹn tó wà ní United States ìyẹn lọ demand owó lọ́wọ́ ẹ̀ fún ṣùgbọ́n ká dúpẹ́ fọ́lọ́run nítorí pé ìyẹn tètè meet up demand débi pé bí kì í bá ṣe bẹ́ẹ̀ ó ní ohun tá à ń wí kọ́ là bá máa rí nítorí òru ló ti pinnu pé àwọn máa kun àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọpẹ́lọpẹ́ pé àǹtí ẹ̀ yẹn tètè sẹ́ǹdì owó láti fi lè free wọn ẹ̀yin náà gbọ́ ẹ máa gbọ́ ó ní they were planning to harvest our organs. I know what I heard nítorí pé wọn ò mọ̀ pé ó gbọ́ èdè yẹn pàápàá jùlọ lálẹ́ ó ní wọn ò mọ̀ pé òun gbọ́ èdè yẹn nítorí wọ́n ti ń pinnu láti yọ ọkàn àwọn ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn ẹ wá rí bí gbogbo ẹ̀ ṣe wọ à ń pariwo fún yín wípé ẹ jẹ́ ká bọ́ ẹ jẹ́ á gba òmìnira ẹ̀yin náà wò ó odidi èèyàn lẹ́ ń gbìyànjú odidi èèyàn lẹ́ ń pinnu láti yọ páàtì ara ẹ̀ ẹ jọ̀ọ́ tó bá wá jẹ́ wípé ọlọ́run ò dá sí nǹkan bí wọn ò bá ṣe pa àwọn yẹn náà gbé nìyẹn àbí bí wọn ò bá ṣe pa wọ́n gbé nìyẹn á pariwo gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni kan jẹ́ kí ó wá ó ní ọlọ́run ọba nìkan ni ó lè ṣe òkà dúpẹ́ fún ọlọ́run tí ò tètè jẹ́ kí ẹ̀mí wọn bọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kí ó wá pé èmi sọ fún yín pé àwọn tó wà lókè wọ́n ń lo àwọn ará bíi ìdí nìyí tó fi jẹ́ wípé ẹsẹ̀ wọn múlẹ̀ ọkàn wọn balẹ̀ nítorí wọ́n mọ̀ pé táwọn bá ń ṣe kankan wọ́n ní alátìlẹyìn ṣó wá dáa kí wọ́n máa fẹ̀mí àwọn ènìyàn ṣòfò à ń pariwo gbogbo ọmọ Yorùbá ẹ ronú ẹ jí tó bá sọ pé kò kàn ẹ́ ó lè padà kan ẹni tó kàn torí ẹ̀ la ṣe pariwo ẹ jẹ́ á pawọ́pọ̀ ẹ jẹ́ á pariwo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi bọ̀ kó lọ fà ẹ like ẹ comment ẹ bá ń tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi sọ pé àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò gbogbo ẹni tó wá láwọn ní dé ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi ó dàbọ̀.